Kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òdì. Olúwabùkọ́lá aya kó aya ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mí. Ẹ jẹ́ kí á gbàdúrà. Àgbéyìnga Ọlọ́run wa fún àánú àti oore-ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìpamọ́ àti ààbò. A dúpẹ́ fún ìwà láàyè. A dúpẹ́ fún ìwà láàyè. A dúpẹ́ fún orúkọ yín tí à ń pè tó ń jẹ fún wa. Ògo ìyìn ńlá ni fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. Ó gbà tí yín ẹ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ọ̀rọ̀ náà tí a gbọ́ lónìí. Ẹ jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere, kí a jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín. Kí ni ohun tí a fẹ́ gbéyàwó lénìí? Àkòrí ohun tí a fẹ́ gbéyàwó lénìí sọ wípé ṣé ìbéèrè ni, ṣé àgádágodo ni orúkọ rẹ ni àbí kọ́kọ́rọ́ tí ó ń ṣílẹ̀kùn? Ṣé àgádágodo ni orúkọ rẹ ni tàbí kọ́kọ́rọ́ tí ó ń ṣí ilẹ̀kùn? A ó mú bíbélì kíkà wa, àyọkà bíbélì wa nínú ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 9. Ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 9 tí ó kà báyìí pé ìlú náà yóò sì jẹ́ orúkọ ayọ̀ fún mi, ìyìn àti ọlá níwájú gbogbo orílẹ̀-èdè ayé tí wọ́n ń gbọ́ gbogbo rere tí èmi ṣe fún wọn. Wọn ò sì bẹ̀rù, wọn ò sì wárìrì nítorí gbogbo oore àti nítorí gbogbo àlàáfíà tí èmi fi fún wọn. Orúkọ. Ṣé àgádágodo ni orúkọ rẹ ní gbogbo? Àgádágodo, ìjìnlẹ̀ Yorùbá ni. Àgádágodo is what we call padlock. Àgádágodo ni padlock. Padlock òun ni wọ́n máa ń pè ní àgádágodo ní Yorùbá. Padlock téèyàn máa padlock tó máa fi tilẹ̀kùn, tá padlock tá tì á ti pa. Padlock, kọ́kọ́rọ́, key tí ènìyàn fi ń ṣílẹ̀kùn. Ó túmọ̀ sí pé àgádágodo, ṣé orúkọ rẹ ṣó máa ń ti ènìyàn pa ni? Ṣó ti ire pamọ́ èèyàn ni? Ṣó ti ojú rere pamọ́ èèyàn ni? Ṣó ti àánú pamọ́ èèyàn ni? Àbí kọ́kọ́rọ́ tó ń ṣílẹ̀kùn ojú rere, tó ń ṣílẹ̀kùn àánú, tó ń ṣílẹ̀kùn àlàáfíà, tó ń ṣílẹ̀kùn ìtẹ̀síwájú? Ìbéèrè ni. Ní ẹsẹ̀ bíbélì tí mo kà ní, ó sọ wípé orúkọ ayọ̀ ni fún mi. Ó ní orúkọ ìlú yẹn, orúkọ ayọ̀ ni fún mi. Ìyìn àti ọlá ló wà lórílẹ̀-èdè. Ó ní nígbà tí àwọn ènìyàn bá gbọ́ orúkọ ìlú yẹn, inú wọn á dùn nítorí wọ́n á rántí oore àti nítorí àlàáfíà tí orúkọ yẹn ti ṣe fún wọn. Ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà náà lénìí. Ó ní àwọn orúkọ kan tó jẹ́ wípé tí wọ́n bá dárúkọ, wọ́n á ní àwọn bàbá wa nìyẹn, àwọn tí wọ́n gbà wá nínú ìdààmú, àwọn tí wọ́n jẹ́ ká rí òmìnira gbà, wọ́n á máa dárúkọ wọn. Wọ́n á dárúkọ bàbá Awólọ́wọ̀, wọ́n á dárúkọ Nnamdi Azikiwe, wọ́n á dárúkọ Ojukwu, wọ́n á dárúkọ àwọn oríṣiríṣi báyẹn. Orúkọ wọn sì ń sọ̀rọ̀ títí di èní, ó ń fọhùn. Orúkọ wọn ń fọhùn di èní tó jẹ́ pé kò sí gbogbo ibi tí a ti dárúkọ yẹn ọ̀nà àlàféyàn. Kéènìyàn wá dárùn pé Adébóyè ni òun, á sọ pé Adébóyè èwo ni tiẹ̀? Ìmí nǹkan tiẹ̀ tó béèrè pé Adébóyè èwo ni tiẹ̀, ìrànlọ́wọ́ tó nílò yẹn wọ́n á ti fi lé lọ́wọ́, nítorí pé wọ́n ti orúkọ yẹn wọ́n ti rí wípé ẹni tó ń jórúkọ yìí èèyàn rere ni, ènìyàn gidi ni. Irú orúkọ yẹn ó ṣílẹ̀kùn fún ẹniyẹn ni. Ṣùgbọ́n àwọn orúkọ kan wà tó jẹ́ wípé tí ẹ bá dá orúkọ yẹn, ẹ sọ pé Àbá, bóyá Àbá ni Kàndá ni, bóyá Àbáyọ̀mí ni, bóyá Abániṣé ni, wọn àti ẹ̀ fẹ́ gbọ́ pé o sọ pé Àbá yẹn, irọ́ o, a fẹ́ gbọ́. Ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n láwọn ò fẹ́ gbọ́. Nítorí kíni? Nítorí ohun tí ẹni tó jẹ́ orúkọ yẹn, nítorí ipa tó ti fi lélẹ̀, orúkọ yẹn wá ti dàbí àgádágodo tí ó ń tire mọ́ ẹni tó bá ń jẹ́. Ó jẹ́ kí n rántí nígbà tí a wà ní ilé ẹ̀kọ́ gíga ní secondary school, tá à ń ṣe WAEC, tá a fẹ́ ṣe WAEC. Teacher yẹn wá jẹ́ one of àwọn examiners tó máa ń máàkì paper. Ló wá ń advice wa pé tá a bá ti fẹ́ korúkọ, ká korúkọ wa dáadáa, kó ṣe é wò, kó ṣe é kà. Pé nígbà míì orúkọ ènìyàn pàápàá ó máa ń ṣí ọ̀nà fún ènìyàn. Ó ní òun máàkì paper ọmọ kan. Ó ní ọmọ yẹn, ó ní wọ́n ní kó answer 4 questions. Ó answer 4 questions. Ó ní ó wá ṣe ju nǹkan tó yẹ kó ṣe lọ. Ó ní ó ṣe ju nǹkan tó yẹ kó ṣe lọ. Ó ní nínú 4 questions tí ó yẹ kó answer tó sáyìn bíi 6, ó answer 6 questions. Ó ní nínú 6 questions yẹn, ó ní eléyìí tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀, àkọ́kọ́, ìkejì lọ sísàlẹ̀. Ó ní àwọn máàkì tó gbà ní ti àkọ́kọ́, ti ìkejì yẹn, ó ló lóò gan.
ìgbẹ̀yìn pátápátá yẹn ló ti score higher mark, àwọn máàkì tó ga. Ó nígbà tóun wá ro orúkọ yẹn, ó ní ọmọ yẹn ń jẹ́ Afọlábí. Ó lòun wá rántí tíṣà nǹkan gbà kan tórúkọ tíṣà yẹn máa ń jẹ́ Afọlábí. Ó ní tíṣà yẹn máa náìsì sóhun o. Ó ní tó bá ti rí òun báyìí lání kàn. Ó ní owó tó bá wà lápò ẹ̀ ó máa ń fóun pé kóun gbà kóun lọ fi ra nǹkan jẹ. Ó ní bóun ṣe kọ́kọ́ ro orúkọ ọmọ yẹn, ó ní ara tíṣà yẹn ní ọkàn ń lọ, ó dàbí pé tíṣà yẹn ni ó bí ọmọ yẹn lórí ní ara òun, ló ń sọ pé ọmọ yìí ò gbọ́dọ̀ fail. Ó ní number 1 number 2 gbogbo eléyìí tó kọ́kọ́ ṣe tí yóò gba máàkì tó ṣe yẹn, ó lòun bá rọ̀ǹgẹ̀, òun bá fagilé ibi tó ti wá gba máàkì tó dára yẹn lòun bá máàkì, lòun bá ṣe síbẹ̀. Ó ní àwọn mistake kọ̀ọ̀kan tó ṣe, ó lòun ràn lọ́wọ́ láti fojú fo àwọn àṣìṣe yẹn. Ó lòun fojú fo àwọn àṣìṣe tó ṣe yẹn. Kí ni ó ṣílẹ̀ ọmọ yẹn ń sìn báyìí tó bá rí result ẹ̀ inú ẹ̀ máa dùn. A ní mo pass, ni mo ní o, ni mo ní nínú subject yẹn. Kò mọ̀ wípé orúkọ kan ni ó ṣílẹ̀kùn fóun tó jẹ́ kí òun rí àṣeyọrí. Ìwọ náà gẹ́gẹ́ bí ìyá àti bàbá, orúkọ ẹ ṣé ó lè ṣílẹ̀kùn fún ọmọ rẹ àbí fún ẹlòmíràn gan? Ẹlòmíràn tó bá fẹ́ lọ gbaṣẹ́, tó bá dárúkọ èèyàn kan ń bẹ̀ pé ṣé ti lágbájá ti ìlú lágbájá báyìí ni wọ́n ní máa lọ àákàn sí ẹ. Òpin iṣẹ́ ènìyàn wọn ní pé padà nítorí orúkọ tó dá, nítorí ibi tó ti wá. Lágbájá ọmọ lágbájá, nígbà tó jẹ́ pé olóró ni bàbá ẹ̀, Fádèyí olóró. Àwọn kan sì ń jẹ́ Fádèyí tó jẹ́ pé wọn ò lóró o. Fádèyí ọmọ Ọlọ́run wọ́n wà o. Ṣùgbọ́n Fádèyí olóró ni bàbá tẹ́lẹ̀ yìí tó jẹ́ wípé má kàn ní èpè burúkú lórí ọmọ ọlọ́mọ. Ó ti gbàgbé wípé ẹni tó bá ti tajà iyẹ̀pẹ̀ á gbowó òkúta. Kò sí ohun tó gbìn tó ní ká. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ wípé tó o bá gbé àlùbọ́sà o lè kẹ́fọ̀ọ́, àlùbọ́sà ló máa ká. Ìwọ ò gbọ́ nǹkan tí ìwé òwe sọ ni. Ìwé òwe orí 2:20 ẹsẹ̀ ìkíní. Ó sọ wípé orúkọ rere sàn ju ọ̀pọ̀ ọrọ̀ lọ. Orúkọ rere sàn ju ọrọ̀ púpọ̀ lọ. O lè fi gbogbo nǹkan ní ọrọ̀, kó lówó, kó lọ́lá, kó ní ohun kó gbogbo, ṣùgbọ́n tí o bá lórúkọ rere asán ni, nítorí àwọn ọmọ ẹ máa jìyà. Wọ́n á jìyà, o ò lè wà ń bẹ̀ lọ títí láé. O máa kúrò, àwọn ọmọ náà wọ́n máa wá, ṣùgbọ́n orúkọ tó o bá fi sílẹ̀ ló máa determine bóyá àwọn ọmọ ẹ bóyá wọ́n á ráyé gbé lọ́la àbí wọn ò ní ráyé gbé. Ṣé Padlock lórúkọ ẹ àbí kọ́kọ́rọ́ tó ń ṣílẹ̀kùn? Nítorí pé bàbá mi ti gbàgbé wípé òun ilé ayé kì í ṣàwà lọ. Ó ti ń gbé ayé bíi pé òun ò tiẹ̀ ní kú mọ́. O mọ̀ wípé ohun tó bá fi sílẹ̀, legacy tó bá fi sílẹ̀ ń sìn lọ́mọ máa tẹ̀lé. Àwọn èèyàn tó sì wà ń bẹ̀ wọ́n ń rìkọ́ọ̀dù nǹkan tó ń ṣe, nítorí pé àwọn ọmọ yẹn máa jẹṣẹ́ ọwọ́ rẹ. Wàá jèrè iṣẹ́ rẹ, màámi, wàá jèrè iṣẹ́ mi o. Àwọn ọmọ ẹ pàápàá wọ́n bọ̀ wá jẹ nínú iṣẹ́ tó ń ṣe sílẹ̀ báyìí. Ìyá bàbá, jẹ́ ká jókòó ká ronú wò. Ìwọ olùṣọ́ àgùntàn tó jẹ́ wípé o ní ọ̀pọ̀ yanturu nínú ilé, ọ̀pọ̀lọpọ̀ nílé ló ní ọ̀pọ̀ yanturu sílé, jíjẹ á máa bàjẹ́ sílé àti fi tọrẹ fún àwọn tí ò ní, kò ní fi tọrẹ. Ṣé o rò pé wọ́n máa rí ọ ni? Wọ́n rí ọ, wọ́n ń wò ọ́, wọ́n mọ ohun tó ń ṣe. Ìgbà mìíràn tí ẹlòmíràn bá kú, ẹni tẹ́ rò pé bóyá kò ní nǹkan kan, kò jámọ́ nǹkan kan, tí àwọn ènìyàn bá wá ń sọ ẹ̀rí rẹ̀ pé ẹni tó ṣaláìsí yìí o, báyìí ló ṣe fóun, ẹ á máa wò pé aṣẹ́ nìyí náà. O ti gbàgbé pé ọjọ́ tá a bá kú là ń dèrè ènìyàn sunwọ̀n láàyè. Ṣé orúkọ rẹ ṣe kọ́kọ́rọ́ ni àbí Padlock? Ó ní lórí social media wọ́n máa ń sẹ́ndì mẹ́sẹ̀jì, wọ́n máa ń tẹ̀sẹ̀ káàkiri. Ọmọ kan tó jẹ́ pé bàbá ẹ̀ bóyá tíṣà àbí headmaster náà pé bàbá ẹ̀, ó wá lọ bá bàbá ẹ̀ pé bàbá òun, kí ló ṣe yín? Gbogbo èèyàn ló ń kówó jẹ ní school, gbogbo èèyàn ń kówó jẹ, wọ́n fi ń tọ́mọ nílé ìwé, wọ́n ń gbádùn ara wọn, ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ kówó jẹ. Ẹ ṣáà jókòó lórí òtítọ́ ìṣá, ń ṣe òótọ́ tẹ̀ ń ṣe ń sìn, àwọn ò gbádùn, àwọn ò ṣe kinní kan, ó ṣàkí fún bàbá ẹ̀, ó bá bàbá ẹ̀ jà pé gbogbo ẹ̀ náà nìyẹn, ara àwọn ọ̀rẹ́ yín tí wọ́n yí ìwé sọ̀wédowó tọkọ 1,000 sí, wọ́n á yí sí 100,000 tó sì ń mú jẹ. A rí wọn, ṣùgbọ́n ẹ̀yin orí òótọ́ yìí náà ṣáá ni, ẹ̀yin ò kì í lè compromise, ẹ̀yin fẹ́ jẹ́ kó sórí òótọ́ yẹn lẹ ṣe tó jẹ́ wípé àwa gan ò rọ́nà lọ. Wọ́n ṣe bẹ́ẹ̀ sọ fún bàbá wọn mi rí pé kò lè yé yín,
kò yé wọn yóò yé wọn lọ́la. Lọ́jọ́ kan tí ọmọ yìí wá wáṣẹ́ lọ, ibi tó wáṣẹ́ lọ, ẹni tí wọ́n wá ṣe interview, wọ́n wá jẹ́ ara ọ̀kan nínú akẹ́kọ̀ọ́ tí bàbá ẹ̀ kọ́ jáde ní school. Nígbà tó wọlé fún interview, àwọn yẹn béèrè orúkọ ẹ̀, ó dárò orúkọ. Ok, wọ́n wá béèrè pé orúkọ èwo ni tiẹ̀, fún àpẹẹrẹ ká béèrè pé bóyá ó sọ wípé Olúwàgbémiga. Wọ́n wá béèrè pé Olúwàgbémiga ìlú wo ni tiẹ̀, ó sì dárúkọ ìlú níbo, ó dárúkọ iṣẹ́ wo ni bàbá ẹ̀ ń ṣe, ó ní báyìí báyìí ni bàbá òun ṣe jẹ́, tíṣà ni bàbá òun gbà tó wà láyé, ti báyìí báyìí, ti ilé ìwé báyìí báyìí, ìyẹn ni wá ní IC. Ẹ wò ó, gbogbo àwọn interview tá a ti ṣe lénìí yìí, ẹni tá a máa fún níṣẹ́ yẹn lélẹ́yìí, nítorí pé mo mọ bàbá ẹ̀ ńgbà tó wà láyé, bàbá ẹ̀ ló kọ́ mi ní ilé ìwé, bàbá ẹ̀ ò jẹ́ figbá kan bọ̀ kan nínú, bàbá ẹ̀ kì í ṣe èrú, bàbá ẹ̀ kì í ṣe àgàbàgebè, kì í ṣe màgòmágó. Ẹja fún ọmọ yìí, nítorí òwú tí bàbá gbọ̀n lọ́mọ máa rán. Mo mọ̀ wípé ohun tí bàbá ẹ̀ ti fi lé lọ́wọ́ náà ló máa tẹ̀lé ọmọ yìí, la máa fún níṣẹ́. Bí orúkọ bàbá ẹ̀ ṣe lànà fún nìyẹn, ó rí iṣẹ́ gbà nípa orúkọ bàbá ẹ̀. Irú orúkọ yẹn ṣe ni ó jẹ́ kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn fún àwọn ọmọ ẹ̀. Ìwọ náà gẹ́gẹ́ bí bàbá àti ìyá, ṣé tó o bá lọ tán, ṣé orúkọ rẹ ṣé ó máa lè ṣílẹ̀kùn fún àwọn ọmọ rẹ níbi gíga? Ṣé ó máa lè ṣílẹ̀kùn fún àwọn ọmọ rẹ, irú ọmọ rẹ tí wọ́n ti bí? Ṣé orúkọ rẹ, ohun tó bá fi sílẹ̀ báyìí, ṣé ó máa lè ṣílẹ̀kùn fún wọn ní ọjọ́ ọ̀la? Ṣé kìí ṣe wípé wọ́n máa rántí orúkọ rẹ, wọ́n á máa ṣépè fún ọ ní àjùlé ọ̀run pé àtúkútúkútú rẹ̀ lọ́nà ọ̀run, nítorí pé wọ́n mọ̀ wípé níbikíbi táwọn bá lọ, táwọn bá dárúkọ rẹ, kò sí nǹkan tórúkọ rẹ lè ṣe fún wọn àfi kó ti lẹ̀kùn mọ́ wọn. Èyí tí mo mú wálé nìyẹn, ẹ jẹ́ ká gbé yẹ̀wò, ẹ jẹ́ ká rò ó wò pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí mo nà ní pàpá lè ní ni o. Ibi tó bá ti tabà ó jẹ́ àjọ túbẹ̀ ṣe o, bó ṣe tabà ó ló tabẹ̀ mí náà. Jẹ́ àtúbẹ̀ ṣe, orúkọ wa ṣe pàtàkì nítorí àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́la. Nítorí tá a bá tún orúkọ yẹn ṣe lénìí, gẹ́gẹ́ bí ìwé òwe ti sọ, ìwé oníwàásù orí 7 ẹsẹ̀ 1 sọ wípé orúkọ rere dára ju òróró ìkunra lọ. Orúkọ rere ó sàn ju pẹ̀fíìmù tí wọ́n ń tẹ̀ sára lọ. Fi lẹ́gẹ́sì rere sílẹ̀, fi orúkọ rere sílẹ̀, má jẹ́ kó orúkọ yẹn bàjẹ́ nítorí àwọn ọmọ tí wọ́n tí ìbí sì ń bọ̀ wá jó orúkọ yẹn. Já sọ pé bàbá mi, Olúwa ọ̀nà wo ni mo ti bà orúkọ mi jẹ́, ṣàánú fún mi, jẹ́ kí n lè ṣe àtúnṣe, jẹ́ kí àánú rẹ fún mi lórí ọ̀fẹ́ láti tẹ àtúnṣe. Jésù Olúwa wa. Olúbùkọ́lá aya kó ìyá ènìyàn rere, aya ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ènìyàn rere. Lórí ètò Kò Sí Mìmí lénìí nìyẹn. Jọ̀ọ́ bá mi share program yìí pẹ̀lú àwọn ènìyàn, jẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ kan àbí òmíràn ń bẹ̀. Ó dàbọ̀.